dédé àsìkò yìí ẹ̀yin ìyá àti bàbá wa nílé lóko lájú lẹ́yìn òdì ní gbogbo ibikíbi tọ́lọ́wọ́ Elédùmarè tó bá ti ń fún yín láǹfààní láti máa gbé mi ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass bearer for the bad leaders aka mass lawyer for the good leaders aka alógún màṣíkà ojú àgbéwà kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ jẹ́ ká máa pín prógámù kó máa lọ viral, ẹ jẹ́ ká máa share, èmi náà máa bẹ̀rẹ̀ sí ní share bíbá ẹ̀ kẹ́yìn náà máa bá mi pín. Ẹ báwo jẹ, ẹ báwo mu, ẹ báwo jẹ o, ẹ báwo mu, ẹ̀ẹ́dẹ̀ ń dìtẹ̀ ọmọ àwo, ẹ báwo jẹ, ẹ báwo mu, ẹ báwo jẹ, ẹ báwo mu o, ẹ̀ẹ́dẹ̀ ń dìtẹ̀ ọmọ àwo, orí àwo amúni, orí àwo amúni o. Ẹ báwo jẹ, ẹ báwo mu, ẹ báwo jẹ o, ẹ báwo mu, ẹ̀ẹ́dẹ̀ ń dìtẹ̀ ọmọ àwo, ẹ báwo jẹ, ẹ báwo mu, ẹ báwo jẹ, ẹ báwo mu o, ẹ̀ẹ́dẹ̀ ń dìtẹ̀ ọmọ àwo, orí àwo amúni, orí àwo amúni o. Ẹ̀yin tẹ́ ẹ báwo jẹ́ tẹ́ ẹ dìtẹ̀ àwo akú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí. Mo fàsìkò yìí kí bàbá wa ẹni ọ̀wọ̀ general actor gbogbo ilẹ̀ Yorùbá, aláàánú mẹ̀kúnnù, transformer gbogbo ọmọ Yorùbá, ọmọjọmọ lọ, general actor Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà ẹkùn ọkọ Fúlàní owó bàbá dámì ọmọjọmọ lọ. Mo fàsìkò yìí kí wọn nítorí wípé nǹkan tá a bá ṣe lénìí ìtàn ni tó bá dọ̀la. Ọlọ́run ló máa sọ pé ká máa níwó àwọn èèyàn bí bàbá wa Chief Sunday Ìgbòho lè Yorùbá o. Ṣójá sí pé tó bá jẹ́ pé a ní irú àwọn èèyàn bí bàbá wa Chief Sunday Adami ọmọjọmọ lọ, so tó bá jẹ́ pé a nírú àwọn èèyàn bí bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà, tó bá jẹ́ pé a ò nírú wọn nílẹ̀ Yorùbá, kí là bá máa sọ báyìí? Ẹ wo oríṣiríṣi àṣírí tó ń tú lọ́tún tó ń tú lósì, bóyá ẹ̀yin ò tí ì gbọ́, ẹ jẹ́ kí sáré gbé sí yín létí. Ǹjẹ́ gbọ́ pé wọ́n tún ti dìtẹ̀ gba ìjọba ní orílẹ̀-èdè Gabon? Ǹjẹ́ gbọ́ páwọn òṣìṣẹ́ ológun wọ́n tún ti gbàjọba ní ìlú Gabon nílẹ̀ adúláwọ̀? Kí ló ń ṣẹlẹ̀? Ṣafẹ́ sọ pé military better democracy ni? No, military ò better democracy, ṣùgbọ́n nílẹ̀ aláwọ̀ dúdú ń bíbà yìí the word democracy a fẹ́ lè sọ pé àwọn ológun náà ló sásábẹ́ democracy tọ́lẹ̀ ń fìyà jẹ gbogbo ọmọ ìlú. Ẹ kàn imagine tó bá jẹ́ pé a ò níwé èèyàn bí bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà, tá a níwé èèyàn bí bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè Stephen, tábà nígbà àwọn bàbá yìí, ìyẹn túmọ̀ sí pé inú òkùnkùn ayérayé ni gbogbo ọmọ Yorùbá ò bá wà. Ó ní ọ̀rọ̀ kan tí ọba Abdulrasheed Oluwo tí wọ́n sọ lánàá tí mo dẹ̀ rò pé wọ́n ní láti jáde láti wá túbá, wọ́n ní láti jáde láti túbá. Mo ń fàsìkò yìí pé gbogbo ẹ̀yin afọbajẹ ilẹ̀ Yorùbá, mo ń fàsìkò yìí pé yìí ó tó àsìkò tẹ́ máa bẹ̀rẹ̀ sí ní yẹ àwọn tẹ́ bá fẹ́ fi jọba wò fínífíní, torí pé èmi rí ọba Olúwo yìí gẹ́gẹ́ bí àdàlú, mi ò rí gẹ́gẹ́ bí ọba
mi ò rí gẹ́gẹ́ bí orí adé. Ọba Olúwo ìṣọ́ kọ̀ọ̀kan ó ní káwọn èèyàn má bọ òrìṣà mọ́, kí àwọn èèyàn má bọ òrìṣà mọ́. Ọba Olúwo tún sọ wípé káwọn kìrìsìtẹ́nì àtàwọn mùsùlùmí kí wọ́n jìnnà sí àwọn abọ̀rìṣà. Kí lọba Olúwo yìí, kí ni wọ́n mean by that statement? Torí ọ̀rọ̀ tó lè túlù ní ọ̀rọ̀ tí ọba Olúwo sọ yìí, kí tẹ má fọba sí ní ọba tí Rashidi Olúwo sọ yìí, torí ọba kan ò ní máa wùwà báyìí. Nínú abọ̀rìṣà àtàfẹ̀míṣòfò èèwo lẹ́wò ó burú jù? Ìbéèrè ni o, kẹ́lẹ̀ máa já mi ló sí comment section. Nínú ẹni tó lọ ń forí balẹ̀ foríṣà, tó ń bọ òrìṣà, tí ó dẹ̀ nígbàgbọ́ pé tó dẹ̀ nígbàgbọ́ ní Ọlọ́run, àti ẹni tó jẹ́ wípé ó ń pera ẹ̀ ní mùsùlùmí tó sì ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò, tá sì máa jú àwọn èèyàn bí ẹran, tá sì máa pariwo Allahu Akbar. A ò kọ̀ndẹ́mù ẹ̀sìn mùsùlùmí, ẹ̀sìn alálàáfíà ni ẹ̀sìn mùsùlùmí, ṣùgbọ́n níbi pẹ̀lú kọ́tà ń wò yìí ó jẹ́ ká mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn adàlúrú, ọ̀pọ̀lọpọ̀ àwọn adàláfíà ìlú wọ́n ti sásá bẹ́ẹ̀sì Islam, wọ́n ti fẹ́ sọ Islam lórúkọ tí ó jẹ́. Ṣé ọba Olúwo ò mọ ipò ọba? Ṣé Rashidi ò mọ ipò tọ́ba máa ń wà láàrin ìlú kó tó jọba ni? Ẹ̀yin tẹ máa ń fọba jẹ́, kẹ̀yìn afọba jẹ́ ilẹ̀ Yorùbá, àsìkò ti tó tẹ máa bẹ̀rẹ̀ sí ní gbilẹ̀ fínífíní kẹ tó fèèyàn jọba. Téèyàn tẹ bá ti fi ẹni tí fáwọ̀mù tẹ bá ti fi jọba, ara àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ lélẹ́yìí. Olúwo jáde ó ń sọ wípé kò sọba tí fá mú nílẹ̀ Yorùbá, ọba tó ń tako ìṣẹ̀ṣe. Eléyìí jẹ́ nǹkan tó ti lójú, eléyìí jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́, tó tini lójú pé ilẹ̀ Yorùbá láti máa rí ẹni tó pera ẹ̀ lọ́ba tó jálákàtà kìtì. Dájúdájú gbogbo nǹkan tí mufti ń sọ àjọmọ Olúwo àti mufti ni. Ṣèbí mufti náà ló jáde tó yẹpẹrẹ Olúwo pé Olúwo lè ṣe kankan fóun, pé Olúwo lè ṣe kinní kan. ṣèbẹ́ rí mufti tó lọ sí Ìlọrin tó ń pè àwọn lọ́balọ́ba wa ní mọ̀nàfíkì, tó ń pè àwọn adájọ́ ní mọ̀nàfíkì, tó ń pè àwọn ọlọ́pàá ní mọ̀nàfíkì, tó ń pè ilé ẹjọ́ ní mọ̀nàfíkì, tó ń pè gbogbo àwọn àgbààgbà, gbogbo àwọn tó wà ní ipò ṣàkọ̀ṣàkọ̀, tó ń pè wọ́n ní mọ̀nàfíkì. Ìyẹn ò yẹ kí n ṣe defamation of character. Ṣẹ́yìn náà ti wá rojú ayé báyìí. Fún ẹ̀yin tẹ́bà tí gbọ́ nǹkan tí Olúwo tún sọ, mo máa pè ẹ̀ síta kí gbogbo àdọ̀gbọ́ nísìn. Ẹ jọ̀ọ́, ẹ̀yin wo lẹ fi Olúwo jọba náà? Ẹ̀yin wo lẹ fi Rashidi Amugbo, ẹ̀yin wo lẹ fi jọba? Gbogbo wa ṣàlàṣà àrí fídíò ẹ̀. Ṣáfẹ́ sọ pé igbó tí Olúwo mú ni ò jẹ́ kó mọ̀ tó kàn ní. Torí àwa ò rí bí ọba mọ́, ọba ò ní máa sọ̀rọ̀ ká máa dà láfíà lù láàmú. Ìwà t'Olúwo ń wù yìí tó ní láti máa sọ pé kí àwọn kìrìsìtẹ́nì àtàwọn mùsùlùmí Ọlọ́run ló fòfin dè wọ́n, wọn ò gbọ́dọ̀ bá àwọn abọ̀rìṣà ṣe, wọn ò gbọ́dọ̀ ṣe bá wọn gbọ́dọ̀ ṣàwó. Dájúdájú Olúwo ń ṣiṣẹ́ fún àwọn kan ni. Torí Olúwo jáde níjọ́ tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe tó ní oníṣẹ̀ṣe làwa, ọdún eégún tó ṣe òun lòun ṣe gbá, òun lòun sọwọ́ àwọn eégún. Ṣe rí pé àbòsí ti wà ní ọ̀rọ̀ yẹn. Ìwọ fún ara ẹnu jáde nígbà tí ó di pé bàbá wa gọ́vnà Ọ̀ṣun state His Excellency Adémọ́lá Adélékè, ìgbà tí wọ́n jáde
tí wọ́n jẹ́ kó mọ̀ pé wọ́n ló ń ṣe ó jáde sáré fò jáde oko sáré lọ sọ̀rọ̀ tó dáa kọ́ má bàa yọ ẹbí jìgà ó ti wá láwọn kan tó ń fi ẹ́ lọ́kàn balẹ̀ sí i ó wá ń sọ wípé kó má dàbí pẹ̀lú mi lẹ ti máa gbọ́ ẹjẹ́ kí n pílẹ̀ tó gbọ́ àdógbò. kì í ṣe òrìṣà ẹ̀yin bẹ́ẹ̀ bá jẹ́ kìrìsìtẹ́nì tẹ́ bá jẹ́ mùsùlùmí ẹ má máa gbà fún wọn kí àwọn olórìṣà kí wọ́n fẹ́ gba gbogbo babaláwo a ní olùdó ọ̀bọ òrìṣà. ẹ máa gbọ́ nǹkan tó bá sọ ọba aládé ọba tó pe ẹ̀ lọ́ba aládé ọba fúnlá àwọn eléyìí ò ṣọba ẹ̀mí àlàsán lásán làwọn eléyìí kí làwọn tó fi wéèyàn báyìí gan jọba kí lọ́wọ́ tó fi jọba náà ṣèbọn náà máa ń bilẹ̀ kọ́ tó fi yàn jọba ni ṣẹ́ni tó tiẹ̀ lè jáde tó tiẹ̀ lè sọ pé kò sẹ́ni tí fá mú ìyẹn túmọ̀ sí pé owó ló fi ra ipò tàbí kó jólóṣèlú ló fà síbẹ̀ àwa dẹ̀ ti sọ yẹn tipẹ́tipẹ́ no be today kó tó ya ẹ̀wọ̀n ọ̀nà tó yá yìí làwa ti ń fẹnu wa sọ. Mo gbọ́ tí ààrẹ Lájí Abbas kààrẹ òpin tán gbogbo lẹ Yorùbá mo gbọ́ tó ń sọ pé Olúwo block àwọn just because wọ́n bá sòtítọ́ ọ̀rọ̀. Ààrẹ Lájí Abbas mọ̀ pé táwọn bá pè é tó bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní gbọ́ lọ́sẹ̀ wá sọ lórí social media wá block wọn just because ọ̀n bú ẹ̀ náà ọ̀n jẹ́ kó tutọ́ ọ̀rọ̀ yé mufti tún yẹpẹrẹ Olúwo mufti tó ń sọ fÓlúwo mufti tó ń sọ lórí live caption pé wọ́n bí aláya anybody kó yọ òun as mufti kò sí president tó bí da kò sí governor tó bí da kò sọba tó bí da ìpọ́wọ̀ yẹn ju ẹnu mufti lọ. Àwa máa ń sọ ọ̀kọ̀ọ̀kan pé kò kí ń ṣe mufti ló ń sọ gbogbo nǹkan tó ń sọ yẹn àwọn kan ni wọ́n ti mufti síwájú brother mi Joseph brother mi Àánú Joseph ẹ káàárọ̀ mo kí o pẹ̀lú tẹ̀ ń wọlé tẹ̀ ń kọ́mẹ́ǹtì látàárọ̀ àtẹ̀yìn tí mi bá dúpẹ́ lọ́wọ́ yín tí mi bá kí yín ẹ̀yin náà ẹ wò ìtìjú ńlá gbáà ló jẹ́ fúnlẹ̀ Yorùbá kò jẹ́ sílẹ̀ Yorùbá nìkan fún gbogbo ìran Yorùbá kí ọba tí wọ́n fi jẹ ṣe rí pé ara àwọn ọmọ àlè tó wà nílẹ̀ Yorùbá rèé ṣọ́ba kan tí ò ṣe pé ó ń kárí àwùjọ Fúlàní àjẹjà a máa sọ pé kọ́ má bá àwọn ẹlẹ́sìn kan ṣe ẹlẹ́sìn kan ni kọ́ bá ṣe kọ́ má bá àwọn abọ̀rìṣà ṣe nígbàtí Bíbélì àti nígbàtí Kùránì tí wọ́n ti ẹ̀gbé sórí tó sọ pé ẹ má bú Ọlọ́run wọn kọ́ má bá bú Ọlọ́run yín Kùránì kan fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n nẹ́ni tí wọ́n ń tẹ̀lé. Gbogbo wa nǹkan tó tún wá jẹ́ kí ọ̀rọ̀ ìtútù mi jù ní pé gbogbo wa la rí fídíò bí tí Olúwo ti ń yígbó ṣọ́ba aládé tó jẹ́ pé ó live on drug kí lẹ expect? What do you expect? Àwọn Fúlàní tí wọ́n dẹ̀ ń tiẹ̀ tó bá yá ó máa padà kábàámọ̀ ẹ̀ because àwọn ọmọ tí ò tí ì bí àwọn ọmọ tó máa jáde lára àwọn ọmọ tó bá bí wọ́n máa padà rí gbogbo fídíò tó ń ṣe wọ́n máa padà rí gbogbo orí burúkú tí ò ń ṣe yìí. Ó dẹ̀ dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ wọn ní fọ́rọ̀ tó dáa fi ránṣẹ́ sí ẹ nígbà tí wo odindi ọba àlù tó bá ń terrorize ìlú pẹ̀lú ọ̀rọ̀ ẹnu tó sọ pé kọ́ máa bá wọn lórí ìṣàṣe ṣùgbọ́n àwọn Fúlàní tó ń fẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ṣòfò tó bá dẹ̀ bí ẹ́ ṣe o máa lọ ìjọba lórí àwọn ọmọ Yorùbá ó máa ṣe o àwọn tó ń fẹ́ ní àwọn ọmọ ẹ̀ ṣòfò àwọn ló ń fẹ́ tó ń ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ wọn ó
òun ṣe kúbẹ́kúbẹ́ ní abẹ́ àwọn Fúlàní nítorí èyí kí ló mọ̀ tó máa ṣẹlẹ̀ tó bá dọ̀la ó mọ̀ pé tán ara ẹ̀ ló ń kọ sílẹ̀ yìí ẹ Rashidi ọba ò kì í sọ̀rọ̀ ju talk too much ẹni tó bá ti ń sọ̀rọ̀ jù á máa wí kọ́tọ̀kọ̀tọ̀ kò rí pé ìdóhùn wí kọ́tọ̀kọ̀tọ̀ ni ẹja máa gbọ́ lọ. èèyàn gidi wo nínú àwọn baba ńlá yìí wò lọ́pọ̀ òrìṣà. ṣàfẹ́ sọ pé Olúwo ẹ dúró náà ẹ jọ ẹ bá wa tírèsì láìléèjì Olúwo ṣẹ́dẹ̀ wò pé Olúwo yóò ṣe Fúlàní ṣá kó má yẹ pé ogun ẹ̀yìn tí ń ja Ìwó yes kò jábọ́ lẹ́nu mi mo sọ ni ogun ẹ̀yìn ló ń ja Ìwó yìí o nígbà tó bá rọ́ba aládé tó bá ń sọ pé àwọn bàbá kẹ̀kẹ́ jẹ́ ìpìlẹ̀ kí àwọn olórìṣà kí wọ́n fẹ́ gba gbogbo babaláwo ní òdùdó ọ̀bọ òrìṣà. èèyàn gidi wo nínú àwọn baba ńlá yìí wò lọ́pọ̀ òrìṣà tí ìbá ṣàwọn babaláwo àtàwọn oníṣe. ó ń sọ pé kó má bọ òrìṣà nínú ẹni tó ń bọ òrìṣà àtàpààyàn èèwọ̀ ló burú jù ẹni tó ń bọ òrìṣà káti ẹ̀gbà pé ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tó sọ jẹ́ kó tẹ̀ ó sọ pé abọ òrìṣà ò dá ẹni tó ń bọ òrìṣà wọ́n sì lè wàásù fún kó yí padà ṣùgbọ́n ẹni tó ń fẹ̀mí èèyàn ṣòfò lójoojúmọ́ tó ń sọ pé òun pààyàn fún Allah tí wọ́n kí tó bá máa pààyàn báyìí Allahu Akbar àwa ń sọ fún yín wípé àwọn mùsùlùmí gidi wà ṣùgbọ́n àwọn Fúlàní tẹ̀yìn tẹ̀lé wọn kì í ṣe mùsùlùmí gidi mo lè kó more than 10 videos níbi tí Fúlàní tó ti ń dúnbó èèyàn tó ń pariwo Allahu Akbar irú àwọn èèyàn báyìí dẹ́ni wọ́n tẹ̀lé tọ́ máa make reference sí wọn ní ọba Olúwo ṣé mùsùlùmí kan máa jọba ìwọ tó bá mọ̀ pé you cannot abide by the culture and tradition kí ló ṣé bí ọba máa ń pààyàn ni ṣe ti gbọ́ rí pé wọ́n níbi ń pa ẹni yìí o tó bá níbi kí ló ń pa kọ́ wá sọ pé bí ọba ebi ò kí ń pààyàn déèdè ọba ẹjọ́ yìí tẹ́ bá mọ Rasheed Olúwo kẹ́ bá mi táàgì ẹ̀ kèmí ò ní máa ràn DSS kí ìtọ́ pé kó máa ràn àwọn tẹ́ máa fi ń jà no be today àwa bàbá yìí sọ ara òótọ́ ọ̀rọ̀ kára ẹ̀ pọ̀ náà ni ààrẹ Lájí Abbas bá ẹ sọ tó torí pé inú ẹ̀ wù ìwọ tó gbéra ẹ lọ́ba tó gbé mufti tó gbé Islamic fanatic ẹni tó jẹ́ pé ìjà ẹ̀sìn ló ń fojoojúmọ́ jà kò gbé sábẹ́ ìyẹn wá ń sọ̀rọ̀ ó wá ń sọ̀rọ̀ tó lè dà yìí tó bá mọ̀ pé ìsìláàmù ló fẹ́ gbé sórí máa lọ Saudi àbí kó máa lọ sílẹ̀ Haúsá nílẹ̀ Yorùbá ti wá ń bí àkíjẹ́ ẹ́míà ọba la máa ń jẹ tó bá ní ẹjọba àbí kẹjẹ ẹ́míà ìwọlẹ̀ máa mú ọba kò ní bàjẹ́ fún yín ọba máa ń kírun kọba máa ń lọ ṣọ́ọ̀ṣì tí ọba bá jẹ́ nǹkan burúkú ni Ọlọ́run wa ti pa ọba rẹ̀ Ọlọ́run wa ti pa rẹ̀ kò dẹ̀ kí ń ṣẹ́jú àwọn ará bí wọn ò mọ ìtàn ni inú kọ́ mọ̀tàn kó jẹ́ pé ìwà ìfẹ́ iye ò jẹ́ ṣèfẹ́nú ká ní pé kòkè mú gbó àní bóyá ìfẹ́nú ni bóyá tó bá ti fi nǹkan sára ló máa ń wí kọ̀tọ̀kọ̀tọ̀ tó máa ń wí yẹn kìwọ́ tó jáde ní August 20 tó ṣàbílà fáwọn oníṣẹ̀ṣe tó sọ clearly pé wọ̀gbọ̀n ló fún wọn lówó lọ́dún ọdún tí wọ́n fi ń ṣọdún eégún tó fi ń ṣe gbá tó fi ń ṣàwo
ṣé egbò kìí ṣe òrìṣà ni oníṣẹ̀ṣe là wá ó sọ pé oníṣẹ̀ṣe ni mí o oníṣẹ̀ṣe là wá ṣé oníṣẹ̀ṣe jẹ́ pásítọ̀ ni torí tẹ́ bá wọ ọ̀rọ̀ yẹn ẹ máa ní pé is working on instruction àwọn kan lọ sọ pé lọ ṣe báyìí ó hàn ní ọ̀rọ̀ tí ó ń sọ náà ìgbà tí gómìnà pààrà fún ẹ kò sáré jáde ìgbà tó wò pé kí gómìnà má yọ ẹ bí ìjìgà tí gómìnà bá yọ ẹ àwọn fúlàní tó ń tiẹ̀ wọn lè fi ẹ́ síbẹ̀ padà gómìnà ló nílùú gómìnà Adeleke ẹgbẹ́ bá mi táàgì bàbá wa gómìnà Adeleke ẹ jẹ́ kí fídíò ìjọ́dọ̀ wọn gómìnà Adeleke gbogbo nǹkan tó bá wọn máa terrorize the whole of Ọ̀ṣun state ẹni láti eradicate ẹ gbogbo nǹkan tó bá máa da ìlú Ọ̀ṣun ọmọ Yorùbá làwa o Ògùn Ọ̀ṣun Èkó Èkìtì Oǹdó Kogi Kwara Ọ̀yọ́ ibi tó bá wọn máa da ibi mẹ́jẹ̀ẹ̀jọ yìí ẹ̀dákẹ́dá èèyàn kéèyàn tó bá náà fẹ́ da ibi mẹ́jẹ̀ẹ̀jọ yẹn Ọlọ́run á da tilé tọ̀nù ẹ̀ àwa Yorùbá ò kì í jàjà ẹ̀sìn ẹ lọ béèrè tó àwọn baba ńlá baba ńjọ́ tí máa ráyè máa jáde máa wá sọ ara àwọn ìtàn tó jẹ́ gbòógì tó jọmọ́ ọ̀rọ̀ ìjà ẹ̀sìn òṣì ẹ̀sìn máa wá sọ fún yín èèyàn ní tẹ̀lé ààrẹ Lájí Abbas kí orí ẹ̀ má pè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba yìí náà ni wọ́n ń sponsor àwọn tó ń sọ ìtàn tí ò jọra wọn ẹ̀yin lè máa polé polè kó wá jà ẹ̀tún pológo kó wá mu ọba Abdulrasheed mo rí picture yín bá nísìn báyìí mo rí pé ń wò mí mi wà lè sọ tó bá jẹ́ pẹ́ lómi lòun fi fọ́tò yín wò mí bọ̀ ká bọ̀ sí èmi kò kéré nu ayé big speaker ní mí tí mo mọ̀ pé ìlẹ̀ ni ẹ̀ ń wò mí ẹ̀yin náà ẹ̀kọ́ òwú nínú ara yín pé ṣé ìtàn gidi lẹ̀ ń kọ́lẹ̀ sílẹ̀ Yorùbá yìí gbogbo àwọn nǹkan tí bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo àwọn nǹkan tó ń jà fún lélẹ́yìí òun ló fà tọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ọba tẹ́ ẹ̀ ṣe tẹ̀lé wọn kẹ̀yin ọba Fúlàní kẹ̀yin ọba olóṣèlú tó jẹ́ pé you are all working towards Fulani agenda torí tí ó bá rí bẹ́ẹ̀ ọba tó ń dádé ó mà ṣe o ẹ̀yin afọbajẹ ìlú Ìwó ẹ̀yin la bá lọ́rọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ òkágbọ̀n afẹ́fẹ́ ní gbé lọ ó dá mi lójú pé ẹ ti máa fi ti Rashidi yìí kọ́gbọ́n ẹ ti fi kọ́gbọ́n gbogbo nǹkan tẹ́ ń gbà tí ó tọ ìlànà afọbajẹ ẹjọ́ jáwọ́ ńbẹ̀ kò sí nǹkan tá à ń jẹ tí ò ń tán torí pé Olúwo fún ara ẹ̀ fẹnu ara ẹ̀ sọ ó ní kó sọ̀bà tí fámúlẹ̀ Yorùbá pé fáwọ̀kì mọ́ba òdìdí ọba aládé aláwọn kan tí wọ́n jáde tó fò síta kọ́ máa ṣòro okòwò tó wọ́n máa ṣe tí mùsùlùmí ò bá nílé jáde kọ́ máa ṣe ẹ tọrọ dáríjì ó ní fídíò kan tí màá fi hàn wá ṣe rí oníṣẹ̀ṣe kankan ò lágbára láti gbé òun jáde nínú ìlú kó má lọ́wọ́ ọba nínú mo fẹ́ jẹ́ kẹ́ lọ́mọ yẹn o mo dẹ̀ rò pé ó jẹ́ ká ti rí àwọn ọba nílẹ̀ Yorùbá tí wọ́n ti máa jáde sí èsì ọ̀rọ̀ yẹn fẹ́yìn tẹ́ sọ pé oòrùn tó bá máa jáde tí ó bá ní ríyàn tí ó bá ní rígbá kó máa jáde ẹ má bà ilẹ̀ Yorùbá jẹ́ ẹ má bà àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá jẹ́ àwọn bàbá ńlá bàbá yín tó jọba lánàá
wọn ò bá jẹ́ lẹ́yìn ṣe dé bá o kábọ̀ sí bọ̀ sí a mọ̀ pé ó pé irú wọ̀nyí ó wá láti ìdílé ọba tó bá dẹ̀ ní wá láti ìdílé ọba kọ́ yí ẹ̀ wò fíní torí ó wá ọmọ kọ́lẹ̀ Yorùbá kàkà kó wá ọmọ kọ́lẹ̀ Yorùbá ó ń dà láfíà lù láàmú ni ààrẹ Lájí Abbas sọ lánàá pé ké pẹ̀lú báwọn ṣe máa ń Olúwo létò ṣáwọn máa wá torí pé ẹjọjọ́ rẹ̀ káwọn wá torí ẹ̀ káwọn wá fi ìtàn ilẹ̀ Yorùbá sílẹ̀ káwọn má lè sọ kí ló fà tó fi ń bá ààrẹ Lájí Abbas jà torí pé wọ́n sọ pé nǹkan tí mufti ṣe wọ́n ń pe mufti ṣàkíyèsí mufti tó jáde live kò sí kan tí ò sọ tán ó sọ débi pé ó tún dárúkọ Olúwa mi ṣe Sunday Igboho just because you want to trend torí kò fẹ́ jẹ́ káwọn èèyàn rí fídíò ẹ̀ káàkiri unfortunately you are on the bad side of history gbogbo yìí ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́jọba olóṣèlú ẹ ti mọ̀ pé ẹ̀yin ti jẹ lọ ẹ ti mọ̀ kí tá bá gba Yorùbá nation àwọn ọmọ yín wọn ní láǹfààní àti lórí àpèrè yẹn torí àwọn tó bá ń jọba ló máa jẹ́ àwọn tí fá bá mú ló máa jẹ́ ẹ jẹ́ ká pín báyìí kéèyàn 3,110 ló ń wà báyìí life and direct ló ń wà lọ́wọ́lọ́wọ́ báyìí 3,000 now 3,313 ẹkùn ẹjẹ́ kó lọ dáadáa kó kan ọba Olúwo lára ṣọ̀gbọ́n apábàtà apájọmọjọmọ etí ẹ̀ irú ẹ̀yìn tẹ́ ń jẹ́ kó máa kéré àwọn ọba nílé irú ẹ̀yìn tẹ́ ń jẹ́ kó máa kéré àwọn ọba rẹ̀ ẹ jẹ́ máa play fídíò yẹn ó dẹ̀ máa wù mí tí ẹ̀yin lọ́balọ́ba kẹ jáde kẹ àdírẹ́sì nǹkan tí newsers ni wọ́n fẹ́ sọ wá di wọ́n fẹ́ sọ̀rọ̀ Yorùbá di ìran olóró àbọ̀rìṣà ìran tí a máa tó Olódùmarè kọ̀ tó bínú sí làwọn tí bá ń fi nǹkan àgbàkagbà wọlọ ẹ̀yin Kristẹni àti. ṣé ọba lélẹ́yìí ṣé ọba lélẹ́yìí ṣé mọ̀túmọ̀ ọba ṣá ọba wúwo tó ló fi ń ṣeré bí lórí ọ̀ká yìí ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o. Mùsùlùmí òfin ló dé ẹ̀yin o ìpè ẹ gbọ́dọ̀ bá wọn ṣe. ẹ̀yin afọbajẹ ẹ má fa gbogbo jọba mọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹni tẹ́ bá máa fi jọba ẹ máa wò wọ́n fín àti kálá àwọn tó ń mú gbó tí orí wọn pé tó yẹ pé tọ́ba sọ fún yín pé ó mú gbó ẹ̀ lè mọ̀ àìmọye àwọn èèyàn jankọ tó mú gbó tí ó lè dà wọ́n lọ́pọlọ rú tí wọ́n sì wí tí wọ́n wí kọ́tọ̀kọ́tọ́ torí kọ́tọ̀kọ́tọ́ ní Olúwo ń wí kọ́tọ̀kọ́tọ́ ó ṣe mí láàánú fáwọn tó fi wú Olúwo ìjọba ẹ̀mí àlòjẹ kó lọ jẹ nílẹ̀ Haúsá ó mọ̀ pé ẹjọ́ náà Olúwo yóò ti mọ̀ kankan Olúwo mọ̀ pé Fúlàní ò mọ mùsùlùmí Fúlàní ò mọ kìrìsìtẹ́nì tó bá ṣẹlẹ̀ tán àti mùsùlùmí mọ̀ pé ókè ibi tẹ́ ti máa mọ̀ Fúlàní ò lè dúró sí ẹ̀yìn mùsùlùmí Yorùbá kéwọn ìwọ tó jólùwò yìí tó ń pera ẹni ọba yìí ó lè gbé òun dúró kí Fúlàní dúró sẹ́yìn tàbí Haúsá wọn ò ní dúró sẹ́yìn kí ló sọ fún ẹ̀yẹn wọ́n sọ fún ẹ pé pé òwò ọ̀tí ẹ̀ wọ́n sọ fún ẹ pé kèfèrí ni ẹ́ ẹ̀dùn ọ̀nà kí ló dé táwa ìgbà máa ń tọra wa ná ṣé ìfẹ́ owó náà ló tó yìí àbí owó máa tọ́ èèyàn ló máa kú ṣé ìfẹ́ owó náà ló tó yìí
àbí ìfẹ́ kí la fẹ́ sọ pé ó tó yìí. ẹ̀yin tẹ́ bá ń wò pé ó gbólúwo kó ń dì fèmù Olúwo pópó Olúwo lámú gbó fídíò ẹ̀ wà lọ́wọ́ mi. fídíò ibi tí Olúwo tó ti ń yígbó ó wà lọ́wọ́ mi, bó dẹ̀ ṣe wà lọ́wọ́ mi ló wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. yes, Olúwo ló fà tá fi ń jáde wá pẹ̀lú àwọn ọ̀rọ̀ báyìí sí. ẹni bá fojú dọba àwo ẹni bá fojú dọba àwo jẹ́ kí àwọn tó bá sọ pé àwọn ọba nílẹ̀ Yorùbá màá play orin ọba kan fún ẹ kọ́ lọ jẹ́ kí n rí Aláàfin Òjó Pàṣẹkẹ lọ́mọ Àtìbà. Kábíyèsí o, àwọn ọba nìyẹn. Kò sí nǹkan táwọn bàbá Yorùbá ṣe fún wa, àwọn ló bí wa. Mo fẹ́ play fídíò kan fún Olúwo kó máa gbọ́ orin, kó máa gbọ́ bó ṣe ń kí Aláàfin. Kó jẹ́ kí n fẹnu kọ́ fún ni ṣùgbọ́n mi ṣé kò kìí ṣe kó iṣẹ́ kan fún yìí lówó wa. Kẹjọ máa bá mi pín, ẹ máa pín kó máa lọ viral. Ẹjọ́ nítorí Ọlọ́run ẹ máa pín nítorí Ọlọ́run, ẹjọ́ ní fọ́lọ́run bẹ̀yìn. Ẹ túbọ̀ máa pín, ẹjọ́ kó máa lọ viral. Olúwo ẹni tó bá fẹ́ jọba ó jẹ́ kó nísìnyí báyìí, ẹni tó bá ti fẹ́ jọba ẹgbẹ́ máa fún wọn ní lẹ́kṣọ̀. Àbẹ̀wò bẹ́ẹ̀ gbọ́n mi, kọ́ máa fún wọn ní lẹ́kṣọ̀, kọ́ jẹ́ kó máa mọ̀ pé ibi tó ń lọ yìí àṣà báyìí ìṣe báyìí ni o, má débẹ̀ kó ló fẹ́ yí padà o. Torí èmi wò pé ara àwọn nǹkan tó ń jẹ́ kó máa sọ pé àwọn fẹ́ yí padà nìyẹn. Oh
wá rí báyìí ṣorí bó ṣe pọ́n Aláàfin lé àwọn ọba nìyẹn àwọn ọba ẹ sọ fún mi ṣé ọba tí wọ́n ń kì báyìí ṣé kò ní mọ ohun tó tọ́ kò ní mọ ohun tó yẹ àṣà ilẹ̀ Yorùbá ni wọ́n máa ń pọ́n ọba lé ni ṣùgbọ́n ọba tó bá máa pọ́n lé àjọba tóun fún ara ẹ̀ tí ò ń ṣe ní kébékébé tí ò ń ṣàwọn ọba tó jẹ́ pé ájá àwọn ọba tó yẹ pé àwọn fúnra ara wọn ọ̀n fi àṣà àti ìṣe wọn fojú ẹ̀ gbolẹ̀ ájá àwọn ọba tí wọn fojú ẹ̀ gbolẹ̀ kẹjá máa gbọ́ rẹ̀ lórí ẹ̀yin orin kìrìsìtẹ́nì àti mùsùlùmí òfin ló dé ẹ̀yin ọ̀gbọ́ wípé ẹ gbọ́dọ̀ bá wọn ṣe. ṣé ń gbọ́. tí bá ti. ó tún píríṣì fáwọn èèyàn kọ́ máa kẹ̀yìn sáwọn oníṣẹ́ ìṣe kó máa ṣe o kí ló ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá ṣé Ìgbòho nìkan ló nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ni tówó jẹ ká ti rí àwọn lọ́ba tó máa ti pé wọ́ọ̀bà ẹ̀ tó máa da dọ̀bálẹ̀ láàrin àwọn lọ́ba ọba máa ń dáṣẹ́ ẹ̀rí àfọ̀bá ọba láyé àtijọ́ ọba máa ń dáṣẹ́ ẹ̀rí àfọ̀bá irú àwọn ọba yìí tó bá jẹ́ láyé àwọn bàbá wa kí ló kọ Ọọ̀ni yìí o kí ló kọ bàbá wa yìí náà Síjúadé bàbá wa Ọọ̀ni ìrìṣà Ọọ̀ni àná bàbá wa Síjúadé bàbá àwọn yẹn no nonsense kí ló tí ó ju bàbá sí bàbá tí Queen of England tó wọ́n ṣẹ́pẹ̀ tó ní kọ́wá bóun bẹ́ẹ̀ ni bọ́ba ti rí nílẹ̀ Yorùbá nìyẹn bọ́ba ti rí nílẹ̀ Yorùbá nìyẹn ipò alápọ̀nlé òun ní ipò ọba ipò alápọ̀nlé òun ní ipò ọba kò kí ń ṣe ipò adàlúrú báwo lẹ ṣe máa ìsáìtì tẹ́rọ̀ sínú ìlú káwọn mùsùlùmí kọ́ má bá kírísítẹ́nì ṣe káwọn mùsùlùmí kọ́ má bò níṣẹ̀ṣe ṣe meanwhile ibi tó ń lọ ó ń try láti protect Islam tó bá yá sí tó bá bò níṣẹ̀ṣe ṣe mọ́ á padà sọ́dọ̀ kírísítẹ́nì kọ́ má bá àwọn kírísítẹ́nì ṣe mọ́ ó ti wá fi hàn báyìí pé Oluwo, you are up to something. You are up to something. Oluwo, kí ló dé tó ń destroy ilẹ̀ Yorùbá? Kí ló dé tó ń destroy tradition ilẹ̀ Yorùbá? Ẹjọ́ náà kẹ̀yìn afọbajẹ ṣé Oluwo wọ̀ pẹ̀lú ni? Àbí ṣé gbogbo àwọn orò ètùtù nǹkan tó ẹgbẹ́ ṣe fún ọba Rashidi ṣé ẹ̀ ṣe fún wọn ni? Ó mà ṣe o nǹkan tó máa ń ṣẹlẹ̀ lélẹ̀ téèyàn bá tẹ̀lé ìpasẹ̀ tó jẹ́ kéèyàn tẹ̀lé ní tó máa ń ṣẹlẹ̀ ní tó bá jẹ́ nígbà yìí ọba Síjúadé ni wọ́n á ti ránṣẹ́ pé àwọn alẹ́ gbogbo àwọn ọlọ́ba wọn dá sẹ̀ríà fún tó bá ba wí tán ó yá gbé adìẹ sórí kó máa lọ tó bá nílà ti rò tó bá nílà ti yọ ẹ̀yin afọbajẹ́ ilẹ̀ Yorùbá ẹ má bà ilẹ̀ Yorùbá jẹ́ o kẹ̀yìn lẹ gbé Olúwo wá o mi ò rò kó jẹ́ kí politician kankan lè fọ́ọ̀sì ẹnìkan pé kẹfì jọba o. ìdá tẹ̀síwájú. Òrìṣà má bá wọn débẹ̀ má bá wọn ṣe. ní ilẹ̀ Yorùbá òfin náà látọ̀dọ̀ ọba òun ló tẹ àwọn ọmọ ìlú pé ẹ má bá wọn bọ òrìṣà. yọ̀dà fún yín o ẹ sòye á tún máa kà sí á tún máa bẹ́yìn ọmọ Yorùbá sọ̀rọ̀ ẹ má bọ òrìṣà o òrìṣà ṣe nǹkan gidi o. Ìṣẹ̀ṣe ní àṣà àti ṣe tiwa
òòṣà ó ṣe nǹkan gidi. Kí ló òrìṣà kí ní ìṣẹ̀ṣe? Ṣèbá bẹ́ òrìṣà ní ìṣẹ̀ṣe wà, ṣe rí pé ọba yìí kálábòsì ni. Kábíyèsí Elédùmarè. Bàbá wa Ọ̀jájá Ògúnwùsì ẹni ìtàn ọ̀rìnkílẹ̀ mìtìtì, bàbá ẹ máa wà láyé. Bàbá ẹ máa wà láyé tí Ọọ̀ni fi ń to tí Olúwo tó fi ń tẹ ojú ilẹ̀ Yorùbá mọ́lẹ̀, tó fi ń tojú ẹ̀yin lọ́balọ́ba mọ́lẹ̀. Ǹjẹ́ kò sí pé wọ́n fi Olúwo sẹ́ẹ̀tì tíráàpù sílẹ̀ Yorùbá ni? Bàbá ṣe rí nǹkan tí mò ń rí ṣá? Ṣé bàbá wa ò ní rí nǹkan tí mò ń rí ṣá? Bàbá wa ò ní Ògúnwùsì Ọ̀jájá the second ọ̀rìnkílẹ̀ mìtìtì. Bàbá eléyìí fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́ o, eléyìí fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́ o, eléyìí fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́ o. Ẹ tètè wá wọ̀wọ̀ kọ̀ fi ṣàdá o, ẹ tètè kọ́ọ̀lẹ̀ tó ọ́dà. Àwọn tó bá ní kó máa sọ gbowó òru tó ń sọ yìí, ó bá ṣe o. Kí lè bá tó wọ́n ṣà pápá jùlọ ìlú wò. Àwọn òbísùn adúpẹ́ lọ́dọ̀ Olódùmarè, ọba Olódùmarè nìkan ló tó dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ohun tó bọ̀ orí làbá máa bọ̀ àgbàfo ìṣẹ̀sílẹ̀ lọ́dà fún mi. Ìrẹ̀wò ọdún tí wá ní kìí. Nígbà tèmi tó pera ẹ̀ lọ́ba bá ti ń ṣe báyìí, kí làwọn Fúlàní fẹ́ máa kojú wo ló fẹ́ máa fi wo ilẹ̀ Yorùbá? Ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe o. Ẹ bá wa pé kó lọ viral, ẹ jẹ́ kó délé, kó dé ta, kó dé gbogbo tọmọ Yorùbá wà káàkiri àgbára ayé. Wàtí máa gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ this is bàbá àgbà àtẹnumọ́ta Yorùbá nation kì í ṣó bíìsì o. Tó ń pé kí n dágbàjà gba lórí ọ̀gẹ̀dẹ̀ yíya ìtẹ̀kùtẹ̀ náà ń tẹ ọ̀pọ̀lọ́ ojú títì. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti lo eré wa sí ibi kí ó bá yín o, kí ló lè bá yín. Torí pé kí ni Yorùbá nation no going back, Yorùbá nation never going back. Àwa ọmọ ìràwọ̀ Oòduà lásán bẹ́ẹ̀ wọn ò ní gbà ṣe wá ṣe. Yorùbá nation ò ní padà sẹ́yìn o. Owó bàbá dábò ìgbòho ṣá olómi lẹ́sìn ìgbòho ṣá àwọn ọkọ̀ Fúlàní èṣù tábò ṣá ìgbòho ṣá ìgbòho ṣá. A ní kẹ́lẹ́ wúrẹ́ mẹ́wúrẹ́ so kálábù kan bá gùtọ̀ so ojú lẹ́kùn lọ́rùn ìlú ọ̀tún ẹgbẹ́. Lọ́nìṣàn bàbá lóní kẹ́ máa sọ̀rọ̀ jù àwọn ìyàwó olúwa o àti wọ́n ní ìrọ̀lá kórí olúwa mo ní lẹ́gbẹ̀ẹ́ òòrùn oṣù àtàlélẹ́gbẹ̀ẹ́ òòrùn àti pé sẹ́mọ̀ pé ọgọ́rùn-ún ọdún làjọ̀dá láàrin ilẹ̀ Yorùbá pẹ̀lú ilẹ̀ aláwọ̀ funfun ó sì ti pé nìyẹn Yorùbá ò ṣẹ̀rú mọ́ a ò ṣẹ̀rú mọ́ àlọ́pàá ń bẹ ìyẹ̀wò Ìgbòho ló ṣá ló ṣá Ìgbòho ló ṣá bí a ló ṣá o tí máa ń ta ló ṣá Ìgbòho ló ṣá o owó bàbá dání Ìgbòho ló ṣá o ọmọ máa fẹ́ yálẹ̀ ta tẹ́lẹ̀ àti rí bàbá rẹ̀ bá ṣe máa ń lẹ́ni ká máa lọ pé gbòòrò ní lẹ́ni ẹ̀ tó kó lè mọ́ kò sí kọ̀ọ̀kan àti lọ àti bọ̀ ẹni bá rí àwa ṣe dé là ò ní bá rí àwa lọ́mọ ìlà Oòduà o àwa lọ́mọ ìlà Oòduà o. Nílé bàbá Ẹ̀gbá nínú Ẹ̀gbá nínú Abẹ́òkúta là ní ìṣètì Sunday àwọn làwọn Sunday Ìgbòho èèyàn máa ń bẹ̀rẹ̀ yá òjò tó bá sọ ọmọ aláyùbá lẹ́sẹ̀lẹ́sẹ̀ ọ̀gá ọmọ mi fún ọ̀gá ọmọ mi fún ọ̀gá ọmọ. A ní kéwúrẹ́ mẹ́wúrẹ́ so kálábùtọ̀ mágùtọ̀ so ojú mẹ́kùn lọ́wọ́ ìlú
tó yè àyìnkẹ́pẹ́ èèyàn yèyé kú máa yè yèyé kúkú màmá lẹ́dẹ̀ ẹ̀rẹ́ onígbórí ìtẹ́ ó sáré sọ̀rọ̀ alẹ́ ìgbà rẹ̀ bàbá ẹ̀gbà nígbòho ẹ̀gbà èèyàn ará Yorùbá ìmùlẹ̀ sálẹ̀ mo kí ẹ máa ń bẹ̀yà freedom fighter Nàìjíríà wa ó pè mo kí ẹ sápẹ́lẹ̀ ìgbà rẹ̀ ó kù sí mi ò pẹ̀lú gbogbo àwọn.